Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Egbeji Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Egbeji gbogbo Ògbómọ̀ṣó ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Egbeji gbogbo Ògbómọ̀ṣó ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo Ògbómọ̀ṣó. so n tó jẹ́ kí àwọn àrùn oríṣiríṣi pọ̀ láyé ni pé a ya nǹkan ìbílẹ̀ sílẹ̀ àtẹ̀lé mọ́. ṣe rí bẹ́yẹn bí àwọn bàbá wa ṣe mọ̀ jù ọwọ́ èèyàn báyìí wọn a máa wò àtẹ́lẹwọ́ báyìí tẹ́ ọwọ́ ti tèmi kò papọ̀ mọ́ tọmọ tí mo bí ti yín kò lè papọ̀ mọ́ tẹlùmí nílò òyìnbó ni wọ́n fura sí ní wọ́n fi ṣe tom print ọwọ́ ni bàbá àgbà wa máa wò bàbá Egbeji àgbà Gbàdàmọ́sí Ògúnníran Egbeji ọwọ́ yẹn ni wọ́n wò wọ́n fi ìwọ báyìí ó kọ rẹ ni bí o ti ṣàṣìṣe rẹ o bí ilé yìí nǹkan báyìí ní ṣẹlẹ̀ ń bẹ̀ o ogun báyìí ní ẹgbẹ́ tí o ẹni báyìí kí ló kọ rẹ o ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ nítorí ṣe rè wọ́n wá máa ń ṣe kinní kan tí wọ́n kọ́ ṣe fún yàn nígbà tí bàbá mi ń bẹ wọ́n ní kí èèyàn lọ rè wá ewé ìtìpọ́nlá abẹ́fà gbúrúgbú bàbá fẹ̀gbọ́n tán kó tó fàbúrò wá fẹ̀gbọ́n bá ṣe mí lóore ó tó kàbúrò ìtìpọ́nlá àmì dé abẹ́fà gbúrúgbú ewé ìtìpọ́nlá èèyàn ìjà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ tí mo sọ fún yìí mo fi Ọlọ́run alààyè ní gbogbo bàbá mi ti ṣe nù mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀jà ẹ wàá fi sójú ọlọ bàbá mi ò ní kí n lọ tá a bá ti lè lọ dèédé ọṣẹ téèyàn ó fi wẹ̀sùn fún ọjọ́ méje náà láà fi kù àmóyin láwa ipò sẹ́ni pé yóò fojú di agbọ́n Yorùbá wọ́n wàá pé sí ọ̀nà méje kankan yọ̀ kánà ni ó fi máa wẹ̀ yóò wá máa wẹ̀ nígbà tí ọjọ́ bá ti bóra sọ pé tọ́jọ́ bá ti sílẹ̀ bá ti sú níyẹn bá wọn sọ pé bílẹ̀ ọba lọ́jọ́ bá ti kú ilẹ̀ tiẹ̀ ti sú nígbà tí ọba jí báyìí inú ìmọ̀lẹ́ ayé rẹ̀ ni ó bì sí àgbẹ̀ ayé rẹ̀ ó sì máa yí padà ìgbà yóò rojú ráàyè àwọn oṣó kan ní bájà ní àjẹ́ kan ní ó jẹ́ ìtúwọ́ asínà tí tó ń dóògùn ọ̀jẹ́ kéèyàn mọ́ gbàgbé kànbílẹ̀ lóòótọ́ ìrọ́pọ̀ o àmọ́ bàbá mi lọ sọ fún mi tó bá ti lè rí irọ́ nǹkan kan tó pọ̀ òríjìnà rẹ̀ wà ọ̀wọ́n ni torí òríjìnà ni wọ́n fi ṣe irọ́ báwo bá sọ pé àwọn tí ń polówó àwọn tí ń sọ̀rọ̀ nípa ògùn dúdú irọ́ wọn ti pọ̀ jù àwọn oníṣègùn ìbílẹ̀ àwọn babaláwo irọ́ wọn ti pọ̀ jù irọ́ pọ̀ jù báyé ṣe rí mi ọ̀pọ̀lá ni ló ń jíṣẹ́ tí a pè sí. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo wà l'Ógbómọ̀ṣọ́ mo sọ fún yín pé orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ oyè bàbá mi ni bàbá mi bọ́ bẹ́ẹ̀ èmi náà bọ́ bẹ́ẹ̀ bí ẹ bá ti d'Ógbómọ̀ṣọ́ kó kàn sọ pé òun lọ sọ́dọ̀ Alhaji Suleiman Egbeji ní làkà òkété ibẹ̀ lọ́fíìsì wa wà ní baálẹ̀ jẹ́rù ilé alága a sì lọ ọ́fíìsì lẹ́kọ̀ọ́ náà ní Abraham Adesanya shopping complex number 58 ní òní pánù lọ́fíìsì àbáyé ọkọ̀ ojú sí lẹ́kọ̀ọ́ AP báyìí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́fíìsì mi wà bẹ́ẹ̀ la lọ́fíìsì nílùú òyìnbó náà wọ́n lọ́fíìsì Ṣakí lápẹ̀nẹ́tẹ̀ báwo náà lọ́fíìsì l'Àbújá káàkiri náà mo nílò sọ pé àmọ́ Ògbómọ̀ṣọ́ lè mi gangan wà ẹni tó bá fẹ́ rí mi tí ìbá kí n bá travel kú Nàìjíríà mo wà níta bá lọ sí research nípa ìwé àti gbò tí mo bá lọ náà nínú iṣẹ́ méjì iṣẹ́ kẹ́kẹ́ náà mi náà nù. ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi tí ẹ bá fẹ́ pè mí bóyá yálà àlàyé lórí tí mo sọ yìí àbó tiẹ̀ níbèrè mi kéèyàn pè mí sí 080-335-80664 zero number mi ní 080-20-40-59
59 54.